التوحيد أي بابا إياه إنتي وان بني توحيد هو إفراد الله بالعبادة هنا نكين يومولو نكان لين تامسين لا ينسين كاميما gbogbo wa náà là ń sọ pé Ọlọ́run nìkan là ń sìn kódà àwọn máa ń yarí tí wọ́n bá fi ẹbọ ti sọ́dọ̀ wa tí wọ́n bá ní ìlú yín àwọn kan ṣẹbọ ń bẹ á ní kò sẹ́ni tí ń sọ̀rọ̀ torí pé kálukú náà mọ̀ pé ẹbọ ọ̀sẹ̀ kí ni ẹbọ dáa níjòkó yìí láti mọ̀ pé sáwọn èèyàn ń ṣẹbọ láàrin wa bí wọn ò ṣẹbọ ìlú wa kò kì í ṣèlú ẹlẹ́bọ àmọ́ àwọn èèyàn ń ṣẹbọ nínú ẹ̀ láwọn èèyàn kọ̀ọ̀kan bàbá ní òòṣà àjọbọ a ní òòṣà àdábọ èmi ó sì ṣàlàyé rẹ̀ ń sìn tẹ́nìkan kan nú àwọn tí wọ́n ń gbé kò rí bẹ́ẹ̀ tí wọ́n ní jiyàn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àti àjọbọ tí wọ́n ń dá ọjọ́ fún tí wọ́n ń pé bọ bí wọ́n ti ń pé bọ tọ̀sún kì í ṣe pé àwọn ọ̀rọ̀ Ọ̀ṣun náà lẹ́lẹ́bọ o ẹ má pe ìlú Ọ̀ṣun kẹ ní ìlú ẹlẹ́bọ ni ẹ má sọ bẹ́ẹ̀ ẹ sọ pé òòṣà Ọ̀ṣun ni wọ́n ń bọ nílùú Ọ̀ṣun àwọn kan ni wọ́n sì ń bọ kò kì í ṣe gbogbo àwọn ará Ọ̀ṣun tí wọ́n bá ní kí ló òòṣà tí wọ́n bọ lẹ́kọ̀ọ́ kí lásán á ní ẹ̀yọ̀ sí gbogbo àwọn táwa lẹ́kọ̀ọ́ là ń bẹ̀yọ̀ kò mí pé nígbà wọn ti ní ẹ̀yọ̀ ni wọ́n ń bọ ní ìlú Èkó ọwọ́dé gbogbo ará Èkó ní ń bọ ẹ̀yọ̀ àmọ́ àwọn kan ń bọ àmọ́ lọ́n sànù wọn lọrin àwọn òlé yìí tá a máa ń pé jọ tí wọ́n wà ní ọba kéde o wípé a pàdé ní ọ̀túnla o kíní ọdún wa tá a máa ń ṣe kíní tá a máa ń ṣe ọlọ́run ní ká níyẹn àmọ́ a ní àwọn àdàbọ̀ táwọn individuals tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń bọ̀ ọ̀tọ̀ ní pé ìlú wa kò kì í ṣèlé ọlẹ́bọ ọ̀tọ̀ ní kò sẹ́ni tí ń ṣẹbọ lu wa ká máa sọ ògùn jàmọ́ kí ni wọ́n ń pè ní ṣẹ̀ríà ẹbọ ṣé kò wá sáwọn tẹ́ ń sọ̀gùn ká máa gbé ìpèsè sí oríta mẹ́ta kùrìbáàn kádẹ̀ padà sí a kì í rí àwọn àwo sóbí pẹ̀lú ẹyin àtìpó ní àwọn oríta mẹ́ta nílùú wa àmọ́ rí sí gbogbo wa làwọn ń bọ́ gbogbo wa kọ́ àmọ́ àwọn kan bẹ láàrin wa tí wọ́n ṣe kíní tí wọ́n ṣe kùrìbáàn kọ́dà àwọn àfáà náà máa ń sọ ìpèsè ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ lè paná súnà o ẹ sì lè paná tàwíìdì kò sí nǹkan kan tó di wàhálà láàrin àwọn ànábì Ọlọ́run bàtà àwọn ìjọ wọn tó ju tàwíìdì lọ. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu taghut. Ọlọ́run kò sígbà táyé rán àwọn òjíṣẹ́ dìde pé ká dìde ká máa pariwo ká máa dákẹ́ ipe ẹ̀yin ará ayé o ẹ máa sin Allah nìkan kẹ́ẹ̀dẹ̀ jìnnà sí ẹbọ taghut. At-tawhid ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìmọ̀lọ́nlọ́kan ìṣẹ́lọ́nlọ́kan òun ni opposite ẹbọ ẹni bá ti mọ Ọlọ́run lọ́kan kò ní í ṣẹbọ ọ̀wọ̀ asasu dín ó gángan ní ìpìlẹ̀ ẹ̀sìn foundation ẹ̀sìn tí ìmọ̀ Ọlọ́run lọ́kan bá ti ṣe kíni tó bá ti ṣubú gbogbo ilé ti yí dàwó kò sí ẹ̀sìn tó fi ń sin Ọlọ́run ọba títà òyìnbó rẹ̀ ọba ti yanjú oyè ẹ̀sìn náà kò ní bá ọdọ́dọ̀ Ọlọ́run yóò ti bàjẹ́ kó tó kù ní ilé ayé. wa sababul a'zamu li sa'adati dunya wal akhirah owó yín bàbá wa yín yá wa wọ́n ní ẹni bá gbọ́ kó sọ fẹ́ni tí ó gbọ́ ẹni bá wá kó sọ fẹ́ni tí ó wá kò sí ọ̀nà tó gbà tó fi dolóríire láyé àtijọ́ àlìkìyàmà tó bá ní tàwíìdì òun là kọ́kọ́ ẹ̀sìn awwalul ibadat òun pé Allahu akbar ọ̀ wá mọ Ọlọ́run ọba tó ń pè ní Allahu yẹn ká mọ Ọlọ́run tó ń pè ní tàwíìdì ká sì fi sáàyè rẹ̀ ká sì má gbẹ́tọ̀ rẹ̀ fẹ́ lómi ìtọ́lọ́run lóhun lòun máa ń ṣe a má gbé fẹ́ lómi ipẹ́ lèmi tún lè ṣe é nítorí ká máa fún Ọlọ́run ọba níjọsìn ká máa ṣe fún ẹlòmíì jágbé rububiyya àti uluhiyya nìyẹn kọ́lá bàbá wa náà máa ń sọ èmi sábà máa ń dá wákà yẹ awwaluha tawhidu wa salah wọ́n ní àkọ́kọ́ ẹ̀sìn ó ní tawhidu thumma siyamu ba'dahu zaka lẹ́yìn náà lọ́wọ́ kan àwẹ̀ lọ́wọ́ kan ayọ̀ zaka lọ́mọ́ka oní labbaik Allahumma labbaik la sharika
laka labbaik mo jẹ́ pé ìwọ Ọlọ́run ọba olórogún tèmi ń sìn olórogún tèmi ń bọ ní kankan lágbára tí mo gbé sípò Ọlọ́run ìsùn kan rọ̀ ìsùn kan kọ́ ìwọ mo gbára lé la sharika ìrìn tí orí ń bì kan lọ́dọ̀ wọ Ọlọ́run èmi kò kí gbé ṣéhùn lé o èmi pé àwọn àlùjànnú mi pé àwọn ayé ìwọ nìkan lèmi máa ń pè nítorí sọ ńgbà tó gbára mi tó fẹ́ bẹ̀rẹ̀ sí hajj nìyẹn ṣé gbogbo mùkádàmù lọ́wọ́ ní hajj tí ó darí dé láti Mákà tí ó ní Yasir Ibrahim Yasir Ibrahim bẹ bọ́ ni Yasir Ibrahim gawzun lili wara gidini bi gaydika fal munatan filika Yasir nínú ẹ̀sìn Islam bẹ bọ́ ni bẹ́ẹ̀ bá ṣe òun àti ẹni tí ń bọ́gi tí wọ́n ń bọ̀rọ̀ àti ẹni tí ń sọ̀sùn kò sí àtọ̀ láàrin àwọn méjì ní Islam da'watu ghayri llahi shirk Ànábì ní ad-du'a huwa al-ibada ìbáàdà ní ká máa gbé nǹkan pé kọ́ ràn wá lọ tó bá jẹ́ pé Ọlọ́run làwọn ń pè tá bá ti pè kàmí yàtọ̀ sí Ọlọ́run a ti gbé ìbáàdà fún onítọ̀hún ẹni wá sì ti gbé ìbáàdà fún ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run kí lọ́dà ó ti dẹ̀lẹ́bọ ṣé gbogbo àtàwọn wà ń lọrin là ń ṣe yáṣẹ́wò kọ́dọ̀ òun bídíà míì náà ò ṣe yáṣẹ́wò yín kàn sí ìwọ́n ṣe bídíà míì àmọ́ òun náà gbà pé yáṣẹ́wò ọ̀dà tọ́lá àlá ní yá Jésù ọ̀dà àwọn àti sọ pé gbogbo Ìlọrin ní í ṣe ìta sọ ni pé àwọn kan bẹ láàrin wa tí wọ́n gba ṣíríkù mẹ́sìn tí wọ́n ń pe àbá Ibrahim Senegal sáàmù àwọn àwọn bàbá yẹn ràn kí wọ́n wá kú bẹ́ẹ̀ sọmọ dáadáa wà láwà lábẹ́ wọn ọlọ́ni kúlẹ̀ ń dàmà àdẹ ọ̀rọ̀ bíi ẹgbẹ́ tó lọ́n sọ ni ọlọ́run bá nílẹ̀ anábì sọ fún wọn yí pé èmi anábì aláàlẹ̀ mi wọ́n pè wala ushriku bihi ahada èmi ò ní tún pẹ̀lú mi lẹ́yìn Allah o wala ushriku ìbò kéwù ọmọ tó mọ̀ wala ushriku ní ashraka yushriku ó ṣẹbọ yóò ṣẹbọ ó ní wala ushriku bihi ahada èmi ò ní tún pẹ̀lú mi lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tí tún fi sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tí mi ò máa pè ẹ̀wọ́n ní ọ̀ṣẹbọ àwọn èèyàn ń ṣẹbọ alájọbọ a máa ní àdàbọ̀ Ọlọ́run wa ní jáwó sí mẹ́ ẹ̀yin tẹ́ wọ́n mẹ́rin Ọlọ́run bá fàyín kú mẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wal hallul wahid li mashakilil mujtama wa islahil mujtama àbáyọ fún wa nínú ìṣòro tá a wà nílẹ̀ Yorùbá generally lágbàláyé ìṣòro táwa mùsùlùmí tá à ń kojú lé ní wọ́n ní kò sí ní tó fà á tó di pé aláàkì tawhid aláàkì kí ni jama tawhid àwọn olórí wa nígbà ní tawhid ni èyí ọba ti jẹ wá bí sí ń jẹ wá ẹ bàbá aládùn tawhid ni ẹ Makkata al-Mukarrama wal Madina al-Munawwara ẹ bẹ́ẹ̀ lọ Mákà ẹsẹ̀ dé ni ṣé ìwé ọ̀nà tí wọ́n ṣe rí ni sáwọ́ olówó táwọn fi da ọ̀nà tí yóò fi da mọ̀lẹ́nìkan nínú àwọn ọmọ ìyá kan jọ ni ànánà ni wọ́n wá sọ fún pé bọ́dà bàbá kí ló ṣe yín tẹ́ ẹrù báyìí ọ̀rẹ́ yín ni ó ní ìsáàtì wọn ní wà láì ọ̀rẹ́ òun ó ní ọ̀rọ̀ lùí náà ó ní kọ̀ ọ̀rẹ́ òun òun lálàáfíà òṣìṣẹ́ òṣìná òṣómi kí ló fà á nígbà tí wọn ní bẹ̀rù Ọlọ́run kí ni máa fún yàn ní bẹ̀rù Ọlọ́run tàwíìdì ni Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ yé wa gbé tàwíìdì ni ìmánì tàwí yìí Ànábì sallallahu alaihi wasallam rẹ̀ fún Jibril nígbà tí Jibril béèrè pé akhbirni anil iman ìmánì wọ́n pè tàwíìdì o òun náà tún pè lákìídà nítorí sọ́kàn tí nípa Ọlọ́run tí ò ti gbọdọ̀ tó kú mbẹ́ tó fi pàdé Ọlọ́run tó ń pè lákìídà ni bọ̀dẹ̀ wọ́n máa ń sá fún ilẹ̀ Yorùbá tó máa ní àwọn fáwọn àwọn bá aṣọ nípa àkìídà àwọn yóò bẹ jáde mọ́sálásí kí ló dé àwọn èso alákìídà ní títà wọn àwọn èso ní tawhid àwọn èso ní iman tó ṣe jẹ́ pé ká má dákẹ́ ká má ṣàlàyé ká sì máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ká sì má bu ẹnìkan ọba tí ń bú yẹn ò ní succeed nínú dáwà tọ́ba tí ń ṣépè lẹ́yìn ò ní succeed nínú dáwà tọ́ba tí ń fa àwọn èèyàn sí yẹ̀yẹ́ ò lè succeed nínú dáwà tọ́ba tí ń wá àléébù àwọn èèyàn oyè ọ̀wá dàpọ̀ mọ́ dáwà ò lè succeed ibi yẹn tí máa ń succeed mi qala Allah qala Rasul àdúà lahum ọ sọ tán Ọlọ́run sọ ànábì sọ ọ wà sàdúà Allahumma hidi qawmi fa innahum la ya'lamun. This is methodology of dawah. Ud'u ila sabili rabbika bil hikmah. Ẹni bá ti mọ̀ pé wọn ò ṣetán láti máa lọ ìkímọ̀ pẹ̀lú dáwà kọ́ mọ̀ gbígba dáwà tọ́lọ́ wọn bá àlá ó fi ìkímọ̀ pẹ̀lú dáwà tọ́ọ̀ bá sì ti lò bọ́lọ̀ ṣe ni olóyè ò lè succeed
ó ní ud'u ila sabili rabbika ó wá ní bìlìkínì bilhikma. ẹ máa ṣàlàyé ọ̀sìn ọlọ́run ní pín dáwà ẹ dẹ̀ máa ṣàdúrà fáwọn tẹ́ ń pè ẹ máa ṣe lọ́sàn ẹ máa ṣe lójú wọn ẹ máa ṣe lẹ́yìn wọn. èmi ti ṣàdúrà lóru lẹ́nu mo ní ọlọ́run gbogbo tí mo fẹ́ sọ fún àwọn ará òkè lélẹ̀ ní àárọ̀ òní sátọ̀dé jọ́ sàǹfààní bí mi ti ń sọ jọ́ sàǹfààní fún gbogbo àwọn tó bá gbọ́. àwọn ará òkè lélẹ̀ wọ́n dáràn ní ti ń wá wọn tẹ́lẹ̀ dáwà kọ́hún tara rẹ̀ ló ń ṣe kíní tara rẹ̀ ló ń ṣe. àbẹ́kẹ́lẹ́ mi ò ti máa dunnú pé wọ́n ní sásùn bọ̀ wá sókè lélẹ̀ àwọn olùbírí wọ́n gbà kọ́ kán mọ̀nà ni kí wọ́n mọ̀nà ni àṣeyọrí tiẹ̀ àti tèmi. ẹ má dákẹ́ ẹ má sọ ẹ má dákẹ́ o ẹni wọ́n ní dákẹ́ ẹ má dákẹ́ torí tí wọ́n bá dákẹ́ lélẹ̀ yín náà yín náà ní mọ̀nà.